Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú dókítà Olúbùnmi Túnjí-Òjó ti kéde ìsinmi lẹ́nu iṣẹ́ àti ṣíṣe pọ̀pọ̀ṣìnṣìn ayẹyẹ òpin oṣù mímọ́ ààwẹ̀ Ramadan èyí tí yóò wáyé ní ọjọ́ 19 àti 20 oṣù kẹta March 19 àti 20 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Túnjí-Òjó ní ó dúró gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ láti ṣe ìkéde yìí tí ó sì tún nawọ́ ìkíni kú oríire rẹ̀ sí àwọn mùsùlùmí òdodo fún àṣeyọrí ààwẹ̀ oṣù mímọ́ Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adélékè Ọláwálé Rashidi gbé jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun, níbẹ̀ ló ti sọ pé Adélékè ti ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń fi òǹtẹ̀lù ṣíṣe sáà kejì ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 wípé aáwọ̀ gbọ́nmi-sí-omi-ò-tó ìjà wà láàrin òun àti mínísítà Gbóyèga Oyètọ́lá nìkan, tí òun sì ń dá a lẹ́bi wípé òun ni ó ṣe okùnfà wàhálà tí ó ń lọ lọ́wọ́ ní gbogbo ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun àti pé kì í ṣe ààrẹ ni òun bá jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n dipò mú nínú ìṣèjọba rẹ̀ tí ó sì nífẹ̀ẹ́ láti díje fún ipò kan tàbí èkejì nínú ètò ìdìbò ti ọdún 2027 láti tètè kọ̀wé fi ipò wọn sílẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì, èyí tí ó bẹ̀rẹ̀ láti ìsinsìnyí lọ títí di 30 nínú oṣù kẹta March 31 ọdún 2026. Àṣẹ yìí wà nínú àkọsílẹ̀ láti iléeṣẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà SGF ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, Àtíkù Abubakar ti bu ẹnu àtẹ́ lu ọṣẹ́ aburú tí àwọn àdàlúrú agbébọn ṣẹ̀ṣẹ̀ ṣe ní ìlú Maiduguri ìpínlẹ̀ Borno àti ìkọlù gbígba ẹ̀mí ara wọn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nínú àkọsílẹ̀ tí iléeṣẹ́ ẹ̀ka ìròyìn rẹ̀ gbé jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun, ló ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ hàn nípa ṣíṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ìrántí ohun aburú tí ẹgbẹ́ Boko Haram ṣe ní ọdún 2014 nígbà tí wọ́n ń dá ilẹ̀ Nàìjíríà láàmú àti tí iṣẹ́ aburú wọn sì ń gbóná janjan. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kí ìṣèjọba ààrẹ Tinubu tún ṣe àyípadà àwọn ọgbọ́n ètò ìlànà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Igbákejì ààrẹ Kashim Shettima ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Charles Soludo lórí gbogbo ipa tí ó kó ní kíkọ́ orílẹ̀-èdè yìí nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún ìgbélárugẹ ìṣọ̀kan, ríró ètò òṣèlú lágbára, ọrọ̀ ajé, mímú ayé ìdẹ̀rùn bá àwọn ènìyàn, fífi ara ẹni jì fún ìdàgbàsókè orílẹ̀-èdè lápapọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun níbi ayẹyẹ ìbúra sáà kejì gómìnà Soludo àti igbákejì rẹ̀ Dókítà Onyekachukwu Ibezim ní ìpínlẹ̀ Anambra, níbi tí Shettima ti lọ ṣojú ààrẹ Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ọọ̀ni ti Ifẹ̀, Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì àti Aláàfin ti Ọ̀yọ́ Abímbọ́lá Abdulhakeem Owóadé Kínní ti sọ ara wọn di ọ̀kan báyìí lábẹ́ àbùradà ètò ìṣẹ̀ṣe ìbílẹ̀ gbòógì kan èyí tí orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Brazil ti jìjọ ṣe àdéhùn láti gba àlejò ayẹyẹ ìpàdé àpapọ̀ òrìṣà káàkiri àgbáláyé World Òrìṣà Congress WOCON, ìpàdé tí wọ́n ń retí láti fa gbogbo olùkópa káàkiri ilẹ̀ adúláwọ̀ àti tilẹ̀ òkèèrè. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ ìròyìn yìí pé ìpàdé yìí yóò so gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ papọ̀ mọ́ orírun wọn, yóò tún jẹ́ kí àjọpín àṣà àjogún túbọ̀ ró ìbáṣepọ̀ àwọn lágbára àti pé ilẹ̀ Nàìjíríà ni wọn yóò gbé sí àárín gbùngbùn ìlàkàkà iṣẹ́ takuntakun ti ètò àṣà ìbílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àjọ tí ó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ti fi ìdí kíkọ̀jálẹ̀ ẹ̀sùn tí àwọn ṣe sí orílẹ̀-èdè Democratic Republic ti Congo múlẹ̀, nínú èyí tí akọ̀wé àpapọ̀ ti àjọ NFF Dókítà Mohammed Sanusi ti ṣàlàyé ní ọjọ́ Ìṣẹ́gun wípé ìdájọ́ àjọ tí ó ń rí sí eré bọ́ọ̀lù lágbàáláyé FIFA
ṣe kò tẹ́ àwọn lọ́rùn. Nítorí ìdí èyí àwọn ti bẹ̀rẹ̀ ètò kòtẹ́milọ́rùn lórí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àjọ Independent Corrupt Practices àti Other Related Offences Commission (ICPC) ní ọjọ́ Ìṣẹ́gun ti dá ọ̀rọ̀ àhesọ tí àwọn oníròyìn gbé síta káàkiri wípé àwọn tuntun farahàn ní ilé-ẹjọ́ ní ọjọ́ 17 oṣù kẹta March 17 ọdún 2026 láti gbọ́ ẹjọ́ ẹ̀sùn tí àwọn fi kan gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasir El-Rufai ní ọjọ́ 5 oṣù kẹta March 5 tí adájọ́ sì sún ìgbẹ́jọ́ sí 30 ọjọ́ ó lé kan nínú oṣù kẹta March 31 nígbà tí àwọn agbẹjọ́rò rẹ̀ tọrọ ààyè láti lọ ṣe àyẹ̀wò fínífíní lórí òfin ẹ̀sùn tí àjọ ICPC fi kan El-Rufai, tí adájọ́ tún wá pàṣẹ pé kí ó sì tún wà ní àkóló àwọn. Àjọ ICPC wá ṣàlàyé wípé àwọn ní láti sọ ọ̀rọ̀ yìí síta kí ó lè yé gbogbo ènìyàn wípé àwọn kò farahàn ní ọjọ́ 17 oṣù kẹta láti tún ṣe àyípadà àṣẹ ilé-ẹjọ́ pé kí El-Rufai túbọ̀ wà ní àkóló àwọn, èyí tí àwọn oníròyìn gbé káàkiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ti ààrẹ Honorable Fẹ́mi Gbàjàbíàmílà ní ọjọ́ Ìṣẹ́gun ni ó ti kéde síta gbangba wáyàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe ìlépa ètò ìlànà tí ọjọ́ iwájú tí ó dára fún àwọn ìran tí a kò tíì bí rárá, àti pé kò ṣe ètò ìlànà yìí nítorí pé ó ń wá ètò ìdìbò gẹ́gẹ́ bí olóṣèlú tàbí fún ìran tí ó wà lọ́wọ́ nìkan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé bí ó ti kù ọjọ́ kan tí ààwẹ̀ Ramadan yóò wá sí òpin, ìjọba ìpínlẹ̀ Plateau ti fi owó rọ̀gùnrọ̀gùn tí ó tó $300 million $300 million láti fi ṣètò oúnjẹ oríṣiríṣi èyí tí wọ́n pín fún àwọn mùsùlùmí káàkiri ìpínlẹ̀ náà láti fi ṣe ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ tí ó sì tún wà ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ìlànà àwọn mùsùlùmí. Ìpínfúnni yìí lọ sí gbogbo ìjọba ìbílẹ̀ 17 ti ìpínlẹ̀ Plateau. Àwọn oúnjẹ tí wọ́n fi owó náà rà ní ìrẹsì, mílẹ̀tì àti spaghetti. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Caleb Mutfwang lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ ará ìlú àti ìjọba Honorable Abubakar Yahaya Kana wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn obìnrin tí wọ́n ń kojú ìpèníjà wàhálà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti àwọn olórí ẹlẹ́sìn ni wọn yóò jẹ àǹfààní tó pọ̀ jùlọ nínú ìpínfúnni náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.